So, coming up every Tuesday evening on Ataishi African TV. Asokudaye. Ta ni ó sọ òkú dáyé? Báwo ni òkú ṣe dáyé? Báwo ni wọ́n ṣe tó kú, tó ti kú látàná tó fi dáyé? Ọ̀rọ̀ tí Ifá sọ tòní, a ó yọ nínú odò Oturupon lọ́tùn Iwori lósìn, eléyìí tá pè ní Oturupon Iwori. Báwo kí ló ṣẹlẹ̀ níjọ́ kìíní àná? Ẹ já wọnú odò náà, Oturupon lọ́tùn Iwori lósìn. Níbi tí Ifá ti ní ọmọ láǹgídí òsùnkún ọmú, àdúrà fún ọlọ́fin ajídẹ́jà. Ìgbà tí mójú ẹkún sògbèrè tọmọ ẹbọ wọn pé kó ṣe ọlọ́fin ní ògbà tí gbogbo èèyàn ti á padà mọ̀ wípé ẹ̀já dídá ni máa ń dá. Gbogbo wọn fi orúkọ ọlọ́fin lẹ̀, ọlọ́fin ajídẹ́jà ni wọ́n máa ń pè. Wọ́n mọ̀ pé kò sí ohun tí jọ lójú, kò sí ohun tí wọ́n lè sọ yóò ní irọ́ ni, kò ní gbàgbọ́ sí kankan tí wọ́n ní kankan bá sọ fún ó ti àwọn babaláwo. Ṣùgbọ́n nǹkan kan wá ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́fin. Ó ní aya púpọ̀, aya rẹ̀ jẹ́ 63. Àwọn aya tó ní ọ̀kankan ò lédu dépò pé yóò ṣàràn bẹ́ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé kò sí èyí tó lóyún àárọ̀ dalẹ́ dépò pé wọ́n bímọ. Tọ́ wọ́n wá ń bá a lọ bẹ́ẹ̀. Òun náà ń ṣe ìhùwà tiẹ̀ náà, ń ṣe gbogbo bó ṣe rò pó tọ́ lójú ara tiẹ̀ lọ. Àwọn sì ń wá ọmọ fún àwọn aya rẹ̀, kò sí èyí tó bímọ nú gbogbo wọn. A ti wá ṣe yìí pé ọlọ́fin hàn lára ẹ̀ mọ́ kí lòun ó ṣe tó bá gbọ́ pé wọ́n ní kí wọ́n ṣe nǹkan tí wọ́n bá sọ fún un yóò ṣe ntágbára tó wù lọ́kàn. Àwọn nǹkan tí ń sáré lọ́tún lósìn kò bọ́ sí. Ó wá jẹ́ kan wá ní kí wọ́n lọ pọ̀ Ọ̀rúnmìlà wá fóun. Wọ́n á lọ pe Ọ̀rúnmìlà wá. Wọ́n ní bàbá akẹyọ̀ ọlọ́fin ń pè ọ́. Nígbà tí Ọ̀rúnmìlà lọ débẹ̀, Ọ̀rúnmìlà dáfá, wọ́n rí Oturupon lọ́tùn Iwori lósìn. Ọ̀rúnmìlà ní ẹni tí ó dáfá yìí wípé ojú ọmọ ń pọn, wípé àwọn ìyàwó rẹ̀ ò bímọ lọ dáfá sí. Ṣùgbọ́n ẹni yìí náà ó pa àwọn ọ̀wà kan tí ń wù tí tó bá fẹ́ káwọn ìyàwó rẹ̀ ó lọ́wọ́rọ́ mọ bí. Inú ó ti já ọlọ́fin nínú jẹ wípé àwọn ọbẹ̀ ìwà ẹ̀já dídá tóun máa ń hù ọlọ́dà òun ti gbọ́, òun ọkọ̀ ọlọ́gbọ́n. Ọ̀rọ̀ ń kọ́ ọlọ́gbọ́n yìí ọlọ́fin ó sọ sínú rẹ̀, ó wá lọ́dà òun gbọ́. Kí làwọn ó ṣe? Ọ̀rúnmìlà ní wọ́n rúbọ, wọ́n bọ̀ fá. Tí wọ́n bá bọ̀ fá, gbogbo àwọn ìyàwó rẹ̀ ní ó jókòó tí wọ́n fi bọ̀ fá. Tí wọ́n bá ti wá bọ ifá tán, àwọn wẹ̀ fá fún wọn, gbogbo wọn náà ni wọ́n dọlọ́mọ. Àwọn ìyàwó wọn ni ọwá ni tó bá ti di ní ọrún kí Ọ̀rúnmìlà máa bọ̀. Ọlọ́fin tí wọ́n ń wọgbọ́n tí ó fi mú Ọ̀rúnmìlà pé òun fẹ́ kó mọ̀ pé ohun tó sọ ìkọjá ọkọ̀ mọ́ ohun tó sọ, wípé kò sí ọgbọ́n tó ju ọgbọ́n tòun Ọlọ́fin lọ. Ṣé oṣọ́gbọ́n ni? Ọlọ́fin wá ń ṣe léyìí, ibi títí ń ṣe léyìí lọ́wọ́, ó wá ní kí ọ̀kan nínú àwọn aya rẹ̀ kó lọ bá òun já àwọn ewé àtegbò kan wá, ó ní kó gun. Èyí ń rò pé yóò fi bí àwọn nǹkan tí yóò pé káwọn ó lò tó jẹ mọ́ nǹkan tọmọ, ó sì jẹ́ ààyò rẹ̀ tó fẹ́ràn jù. Òun já ewé tó já kíní tán, òun dànù ẹ̀kọ́ ni. Ìyún ní ọrùn kù ọ̀la. Òun dá gbogbo nǹkan tó ní ó bá wọn ṣe, ó sì fẹ́, ohun tó sì fẹ́ ṣe ni pé àwọn nǹkan wọ̀nyí kó fi sínú, kó bá wọn fi sínú àwọn nǹkan tí wọ́n fi yánlẹ̀, àwọn nǹkan tó jẹ́ nǹkan títí wọ́n ta pé kí wọ́n fi síbẹ̀ fún Ọ̀rúnmìlà. Ọba mọ̀ tí ọba jẹ́, tó ọba tí mọ̀ tó bá jẹ́ ọ parí nu, ó jẹ́ májèlé. Ìyàwó òun ò mọ̀, òun rò pé bíi pé àti ó ní pé kóun tara ṣe, kóun gbé mu, pé kóun lè ṣáájú àwọn ìyókù òun bímọ ni. Òun dànù ẹ̀kọ́ gbóná, ó gbé mu báyìí, orókù gbé, kò mọ̀ pé májèlé ni. Ẹgbà wọn ńgbà tí wọ́n fi lọ ké sí àwọn èèyàn wá, wọ́n tó lọ dé kòtòkòtò káàkẹrìndínlógún tí Ọlọ́fin wà, ìyàwó ó ti gbé gùrù gàjà, ó ti fọwọ́ tútù lera. Wọ́n bá sáré lọ bọ́lọ́fin báyìí táwọn sáré wá, ó ti kọjá bẹ́ẹ̀, ó ti rí báyìí o. Báwo lórí ó ní
Ọlọ́fin ò sì gbọ́dọ̀ fi ojú rí òkú. Aya òun ààyò òun ó ti á jẹ́ wọ́n ní kinní kan ló gún tán òun ló dààmọ́nú ẹ̀kọ́ ló mú ní gbága kò lè sọ wípé ohun tóun ní ogún ni kóun fọwọ́ ara òun ṣera òun. Ọ̀rúnmìlà sì ń jíbọ̀ láàárọ̀ tí ó wà bá wọn bọ́fá báwo làwọn òun ó ti á ṣe ọlọ́dà ọba ní kán ṣètọ́jú rẹ̀ kán ṣètọ́jú ẹ̀ dáadáa wọ́n ṣètọ́jú ẹ̀ ńgbà tó di láàárọ̀ ọjọ́ kejì ní kùtù wáì ó ní kí wọ́n múra fún ó ní kí gbogbo àwọn tó wà nínú ààfin òun ṣojú fúrú ẹnìkankan ò gbọ́dọ̀ ṣe bí kíní láàrin wọn ní káà tí wọ́n ti lọ bá àwọn obìnrin bọ́fá ó ní kí wọ́n gbé jókòó àwọn obìnrin yòókù wá rọ̀gbà yíká kálukú náà múra dáadáa torí Ọ̀rúnmìlà ti ní gbogbo àwọn ìyàwó rẹ̀ àwọn olórí rẹ̀ ni wọ́n múra dáadáa wọ́n á fẹ̀gbẹ́ kóra wọn lọ wọ́n jókòó lọ sí ara lé lọ gbogbo wọn jókòó kò sẹ́ni tó lè mọ̀ nínú ẹ̀mí èèyàn nígbà tí Ọ̀rúnmìlà dé orúbọ fọlọ́fin gbogbo ààfin ẹnìkan kan ò ṣe bíi pé kíní kan ṣẹlẹ̀ wọ́n ṣojú fúrú orúbọ tán ó ní ibo ni wọ́n kó àwọn olórí jọ tí tó wọ́n bá wọn bọ̀fá tí wọ́n wọ ẹ̀fà fún wọn ni Ọlọ́fin bá ní kí wọ́n mú Ọ̀rúnmìlà lọ ọba gbogbo àwọn olórí Ọ̀rúnmìlà ara kí wọn òun èyí tó ti kú gangan wọ́n fi orí sí lẹ́nu bí ìgbà tí ń run orí nítorí ìdájí ni gbogbo àwọn míì náà forí sẹ́nu bí ìgbà tí wọ́n ń run orí Ọ̀rúnmìlà bá bẹ̀rẹ̀ sí bá wọn wẹ̀fá tán Ọ̀rúnmìlà ò mọ nǹkan kan pé nǹkan kan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ ńgbà tó wẹ̀fá tán Ọ̀rúnmìlà wá ní tọ́ ibi tí iṣẹ́ kù sílé tó ń fi ní kí gbogbo yín ó jáde wá o kí gbogbo yín lẹ́kẹ́ péjọ o táwọn fi ní máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ìkin tó wà lọ́wọ́ òun ó da kin inú ni o tó wọn bá ti dànù ìwọ tó bá jẹ́ pé yọ̀kan lórí ọmọ yọ̀kan ló bì ìwọ tó bá jẹ́ pé méjì ló mú ọmọ méjì ló bì ìwọ tó bá jẹ́ pé mẹ́ta ló mú mẹ́ta ló ọba àkó gbogbo ẹ̀ gbogbo iye kin tó ọba ṣà ní ọmọ tó bí o àwọn olórí yòókù wo pé kò sẹ́ni tó ronú kan ntọ́lọ́fin níwọ̀n gbọ́dọ̀ jẹ́ káṣírí ó túmọ̀ nígbà tí ó ti sọ bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà kan kó gbogbo kin Ọlọ́fin ọkàn fọ́n dà síwájú ni ó ní wọ́n dá kin nù ó wọ́n máa dá kin nù àráyé yé wọ́n máa dá kin ẹni ọba ogún a máa bógún ọmọ àráyé yé wọ́n máa dá kin bí Ọ̀rúnmìlà ṣe kó kin ó dà síwájú tọ́nà tó jìn rere gbogbo kálukú wọn àwọn olórí wọn sáré dìde gbùdùgbùdùgbùdùgbùdù kálukú ń sáré lọ dúkìsà ìtóye kan tóye méjì tóye mẹ́ta kálukú wọn sàn dúkì mọ́ra wọn lọ eléyìí tó jẹ́ òkú tó wà láàrin wọn bí wọ́n ṣe yẹ̀gbẹ̀rẹ̀ kó lẹ́gbẹ̀rẹ̀ báyìí òun fẹ̀gbẹ́ lílẹ̀ bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà dípá àwọn kan sá lọ́kọ ẹnìkan lẹ̀ kò dìde kí la dé nígbà tí ó súnmọ́ bẹ́ẹ̀ orí pòkù ni òun ni Ọlọ́fin wá fi bí ìgbà tó dánwò Ọlọ́fin dán òun wò nítorí kíni gbogbo àwọn olórí yòókù wọn tiẹ̀ rántí ẹni tó ti kú mọ́ tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sa ìkìn wọn sakin tán wọ́n dé Ọ̀rúnmìlà ní kí wọ́n dúró ó níta lèyí tó wà nílẹ̀ yìí wọ́n ní ààyò ọba ni ìyàwó rẹ̀ àfikẹ́yìn nu kí ló ṣe ìbẹ̀rẹ̀ ni gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ wá bú ẹkún pé lálẹ́ àná ló ti ṣe bẹ́ẹ̀ o ẹ wá gbé sáàrin wọn lọ́lọ́fin ló ní káwọn ò ṣe bẹ́ẹ̀ o àwọn ò sì rí tọ́ba láṣẹ tọ́ba bá ti sọ àṣẹ ni àwọn ò lè yí náà ni kódà àwọn ọmọ báwọn ti ṣe ó ní ẹgbẹ́ sí ó ní Ọlọ́fin ọ̀hún ó sì fẹ́ dán òun Ọ̀rúnmìlà wò ó gbé òkú sáàrin alààyè ọlọ́dà Ọ̀rúnmìlà bá lọ́dà òun gbọ́ òun bọ̀ Ọ̀rúnmìlà ní òun ò kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ jìnnà kó tó wá fàbọ̀ bá díẹ̀ Ọ̀rúnmìlà bá bọ́ sí àgbàlá Ọlọ́fin ó jáwé jágbá ó jáwé jogbo jẹ̀ǹjẹ̀ fún gọ̀dọ̀gbọ̀ agùnmátébè ó kó gbogbo àwọn kíní wọ̀nyí jọ ọ̀rá pọ̀ ó pe fásì ó wá fún sí arábìnrin tó ti kú yìí ó fún sí lójú ó fún sí níwò etí ó fún sí lẹ́nu ó fi rá ní àtẹlẹsẹ̀ ó fi rá ní àwùjẹ ó fi rá ní orí ìdodo Ọ̀rúnmìlà bá pe òun sí ó ní òkú tó ti kú látàlẹ́ àná kó dìde torí lẹja fi jí nínú bú tó jìjì bá jí Ọ̀rúnmìlà sá pe gbogbo ẹ̀ ó pe gbogbo àwọn nǹkan wọ̀nyí tán òkú ó gbé apá ó gbé ẹsẹ̀ ó gbé gbogbo ara òkú bá dìde ó dìde kò dìde ariwo sọ ó ti lọ òkìkí tí sáré kàn ó lọ bá Ọlọ́fin kí lẹ wí ńlá
Ọ̀rúnmìlà jí òkú aya òun dìde, wọn níbẹ̀ ni ayò wọn ni. Ọlọ́fin bá ń sá eré, ó bá ń bọ̀, àwọn ẹ̀ṣọ́ tẹ̀lé gidigadagidi, àwọn èèyàn ìwọ Ọ̀rúnmìlà ó ní tó fún òun mọ̀ pé bẹ́ẹ̀ ni ó rí. Òun máa ń wò pé kò sẹ́ni tó gbọ́n tóun, kò sì sí ohun tóun bá ṣe tẹ́yàn kan lè bẹ̀rù lọ́wọ́ rẹ̀ wò. Òun wá fẹ́ dánwò Ọ̀rúnmìlà wò, ibi tóun ti bẹ̀rẹ̀ rèé o, òun mọ̀ pé yóò yí òun lọ́wọ́ o. Alákọ̀ọ́kọ́ ni pé òun ní kó arábìnrin náà lòun ní kó lọ, òun já wọn, òun ní kó lọ já wọn kìnnìkan wá, òun wá ní kó bá wọn pò papọ̀ kó gun, òun náà lòun ní kó gun. Ṣùgbọ́n àwọn ọ̀wọ́ ọmọ bó ṣe ṣe tó fi lọ́ọ́ fi gun ẹ̀kọ́ gbóná. Òun fẹ́ kí wọ́n fi sínú oúnjẹ, inú ọtí, inú gbogbo nǹkan tí wọ́n Ọ̀rúnmìlà ó lò. Tó bá jẹ́ pé ọba rí nígbà tó dé, bọ́ ọba sì rí, bọ́ ọba ti jẹ́ kó lè bá mọ̀ pé ọ̀rọ̀ tó sọ pé ìwà kan bẹ tóun hù, ipò ọ̀fẹ́ máa pè òun adẹ́jà, òun wá fẹ́ fi hàn pé kò sí àrà tóun ò lè dá. Ó ní ṣùgbọ́n bó ṣe á lọ fi mú kọ́ ní òye òun. Ìyàwó bá ní tọ̀ yóò rí bẹ́ẹ̀, òun rò pé bí tẹ́ni kíní kó wọn tara lò ọkọ̀ kó lè dọ́mọ, kó yẹ pé kó òun lè bá a bímọ. Òun lòun pè, òun mọ̀ pé ẹ fẹ́ lò fún yàn kan ni. Òun sáré pé òun inú rún òun, bóun ti rún tóun lọ́nu mọ́lẹ̀, èyí tóun rí mọ́ náà nu. Ọ̀rúnmìlà ní Ọlọ́fin ó kárí olóṣèlú. Ó ní ọ̀rọ̀ tẹ́lẹ̀dá Ọlọ́fin sọ lòun sọ fún un pé kó pa ẹ̀já dídá tì. Ó ló ṣe wá foníjà alẹ̀ tó wá gbálá pẹpẹ lójú. Ẹ̀já dídá tí ń dá ni ò jẹ́ káwọn aya rẹ̀ ò rọ́mọ bí. Nígbà tí wọ́n bá ní ìwọ odidi ọba kó fadìẹ rúbọ, tó ní kí wọ́n lọ tu fùfú ara adìẹ wá tó fi rúbọ, ẹbọ rẹ̀ ò lè fín. Nígbà tí wọ́n bá ní ìwọ odidi ọba kó fi òkété rúbọ, tó ní kí wọ́n lọ mú wá ọ̀pá tí wọ́n fi sí òkété wá fún tó fi rúbọ, bó lẹ̀ bó ṣe dà, ìwọ ló kó bá àwọn arábìnrin yìí. Ìwà ń ti gbogbo mọ́lá. Òun nígbà tí bá sọ, nígbà tí òkè pọ̀rí rẹ̀ tó wá sọ fún ọ wípé iye àwọn ọ̀wà kan wú tóun sì sọ fún ọ wá fẹ́ sọ tòun dẹ̀bi, ò fẹ́ fóun ní májèlé jẹ, sórí páyà rẹ̀ ló jẹ́. Aya rẹ̀ òun wá kú tán, ó tún wá gbé sí àárín àwọn alààyè, ó tún fẹ́ fi dán òun wò. Tóun bá wá ní kí òun wá, tóun bá wá dákínù kó dín òun ní kí wọ́n lọ ṣàkínwá, báwo lòun ó ṣe mọ̀ pé òkú ń bẹ láàrin alààyè. Òun wá tún wá fẹ́ kó wá dá ọwọ́ Ọlọ́fin lójú pé òun Ọ̀rúnmìlà kò sí ohun tó Lódùmarè ò fún òun láti ṣe, lòun wá tún fi jí aya rẹ̀ tó rò pó ti kú látànà, òun wá jí. Wọ́n ní Ọlọ́fin ní tó fún gbogbo ohun tó bá fẹ́, òun ò ní hùwà ẹ̀já dídá mọ́ látòní lọ. Ó ní Ọ̀rúnmìlà pẹ̀lẹ́, ọba sòkú alẹ́ àná dáàyè. Bí sòkú dáàyè ṣe jáde nù, Ọ̀rúnmìlà ọba asòkú alẹ́ àná dáàyè. Bí Ọ̀rúnmìlà ṣe bọ ifá tó wẹfá fún òkú fún ìyàwó Ọlọ́fin tó ti kú tó jí padà, tóun náà ti gbogbo wọn. Nígbà tí òṣùpá méjì mẹ́ta ó fi dé, ikùn gbogbo wọn ti ga lọ, tí gbogbo wọn ṣe dọlọ́mọ láyé nù. Ẹ̀yin ẹ jẹ́ ká wò, ẹni tí wọ́n rò pé káwọn dánwò, wọ́n fọ ọwọ́ ara wọn ṣera wọn lákọ̀ọ́kọ́, wọ́n tún rò pé káwọn tún dánwò lẹ́lẹ́kejì, ohun tó wọ́n rò pé ó ti bàjẹ́ ó tún bá wọn tún ṣe. Ká máa ṣọ́ra, tágbára bá ń bẹ lọ́wọ́ wa, ẹ má jẹ́ aṣagbára lò. Ẹni tá a wá rò tí a bá ti á rò pin nígbà míì, Olódùmarè a máa tún fawọ́ rẹ̀ sókè. Ká má ròyàn pin, ẹ má jẹ́ àdányàn wò, ẹ má jẹ́ àṣe àwọn nǹkan tá a rò pé tí mo bá ṣe ta ni ó mú mi. Olódùmarè kò ní já fọwọ́ ara wa ṣera wa o. Bí Ọ̀rúnmìlà ṣe sòkò alẹ́ àná dáàyè rè o, ẹ̀là ìbọrú, ẹ̀là ìbọyè, ẹ̀là ìbọ iṣẹ́.